give them. Hey! Let's go. Rodo pepper them. Rodo pepper them. What type of plane is this? You see all this Igbo wey go dey smoke for empty belle? Na the result be that. Hey! What? Violence is my blood, oh. If you don't have the strike, the complete you ask you. Back right. And you don't have pop up. Shutting go! Mame, attention! Talo Sabius! Bokolilo pick, kilo kowisi. Uje! I change location and see me. You are not my type. Bingo ló ń jẹ ṣẹ́yìn. Ẹ ti já wèrè. Ṣé fẹ́ sọ fún mi pé 1.5 kéré ni? Kí n tó bẹ̀rẹ̀ sí ní para, kí kọ́kọ́ ṣe ìbànú. If you no get money, no sleep. Because you buy drink for your dream, who go pay? Ẹ kọ́ gbàgbẹ́rẹ́ ní Monday morning. Ìbọn fáwọn tí a sọ bá gbé bọ̀rìn. Wọ́n ti fojoojúmọ́ fa gbọ́ through. Wọ́n tún gbé tún lànà ọ̀bọ̀dì Sunday morning. Ẹ bá tẹ́ bá lọ ṣe bí wẹ̀gẹ́ máa gbákú méje kàrá kan. Abnormality ni ṣùgbọ́n dọ́kítọ̀ tí wọ́n ta poison. Padà for this lugu. Àwa ni king of the new school. Ọbẹ̀ ló máa ṣe tí yín mú dání. Only market tí wọ́n máa lò dà. We are the jungle mafia. Àwọn àṣẹ wash kelebe. Àwọn àjẹfẹ́ jà. Igbákejì general mafia. Ìyẹn ni pé ìjáwọ́ ìjà ò sí. Always guiding. The jungle mafia, igbákejì general mafia. Àwọn àjẹ Frdra, àwọn àjẹ